ojúmọ́ ayọ̀ fún ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ olúwayé èmi ọmọ yín náà ni mo tún dé. Òótọ́ Kuta lọ́jà, ayé wa ń gbé irọ́ wọ́n wá ń gbé lárugẹ. Àkọ́kọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọgbọ́n àti òye tó fún mi ní ìwọ̀nba. Lóòótọ́ àárín méjì lèèyàn máa ń wà, àwọn kan wà tọ́gbọ́n tó ní làákàyè jù èmi tí mo sọ̀rọ̀ yìí lọ, àwọn kan dẹ̀ tún wà tèmi náà tún jù lọ nínú ọgbọ́n àtòye, àwọn kan wà tí àjọjẹ́ dédé nínú ọgbọ́n àtòye. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ní Fuji dé. Mo ti jẹ́ káwọn èèyàn mọ bí n ṣe tó nínú ìmọ̀. I made people to know that a little bit. I'm a very good psychologist and a good philosopher, a very good one. Nígbà tí ìjà Pasuma Taye Currency ń ṣẹlẹ̀, mo sọ àwọn nǹkan kan tí mo sọ in support of K1 the ultimate. Àwọn èèyàn náà kì mí pé o máa ń support Wasiu, mi ń support Wasiu Ayinde. As a psychologist, o máa mú 1 + 1 wàá mú mọ́ra wọn. As a philosopher, a good one, wàá mú 1 + 1 wàá mú mọ́ra wọn. Mi ò bá Wasiu Ayinde mi ìjọ àjọjú kò rí 50 kobo Wasiu Ayinde ò bọ̀ sọ́wọ́ mi rí. Ìkọ́kọ́ nu fáǹsì Wasiu Ayinde mo ń sọ publicly, ìkọ́kọ́ nu fáǹsì Wasiu Ayinde ò fún mi ní 50 kobo rí. But èmi kò jẹ́ nìkan tó máa ń gbé òótọ́ dání, tó máa ń mú kí n sọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe jẹ́, bó ṣe jẹ́ nìyẹn. Mo sọ̀rọ̀ kan, mo ní ìmùlẹ̀ ó wà láàrin K1 Pasuma àti ìyá Pasuma, Alhaja Adija Kubura kọ́lọ́n bá mi fọ̀run kó fi kẹ́ wọn dáadáa, kẹ́yìn wọn kó dáa. Ìgbà tí mo sọ̀rọ̀ yẹn, ẹgbọ́n nǹkan tí mo sọ nígbà yẹn. Etí tó bá máa sọ̀rọ̀ yẹn lọ, tó máa sọ̀rọ̀ yẹn bọ̀, wọ́n á gbé ẹ̀bi ọ̀rọ̀ yẹn lé orí Wasiu Ayinde. Wọ́n á gbé ẹ̀bi ọ̀rọ̀ yẹn lé orí Wasiu Ayinde. Ló wá fẹ́ kí n ṣe àwọn àtúntò kan fún ẹni tí ó bá yé dáadáa. Lákòókò, ṣé rí ìwọ tó bá jẹ́ fans Pasuma dọ́kàndọ́kàn, ẹ gbọ́dọ̀ pẹ̀lú àwọn tó máa fẹ́ da àárín Wasiu Ayinde àti Pasuma rú. Torí pé tipẹ́tipẹ́ ni Wasiu Alabi Pasuma àti Wasiu Ayinde náà ti jọ di ìmùlẹ̀ ni wọ́n. Àṣírí wà láàrin wọn. Àṣírí yẹn wà láàrin Pasuma, Wasiu Ayinde àti ìyá Pasuma. Lásọ̀kan lẹ rí pé Pasuma ń bá ó ń dọ̀bálẹ̀ ó ń kúnlẹ̀ fún Wasiu Ayinde. Ìmùlẹ̀ tó wà láàrin wọn àti Paso àti ìyá Paso ni. Ẹ káàbọ̀, ó yá ẹ wá gbọ́ nǹkan tí Wasiu wá sọ láti lè fi comprehend, láti lè fi buttress point tèmi sọ yẹn tí mi dẹ̀ gbọ́ lẹ́nu Wasiu Ayinde. Ẹ gbọ́. Taye Currency Pasuma, mo ṣe believe wọ́n ti resolve issue wọn. Lóòótọ́ àwọn kan ń fẹ̀sùn kàn yín, wọ́n sọ pé kó deadly ẹ̀yin náà lẹ̀ ń rúná sí bákanbákan mọ́ ṣe pé jẹ́ mi ò mọ̀, because mo ti learn láti má máa gba nǹkan táwọn èèyàn bá sọ pé gbogbo ẹ̀ náà kọ́ la máa gbọ́ tá máa gbé wá síwájú pé kí wọ́n máa defend to rise in court. But ṣé tí ò bá sí jà ní Fuji music, ṣé Fuji music kò lè tẹ̀síwájú ni? Then in 30 years ṣé Fuji ṣe máa remain Fuji? Number one, kì í ṣe wà ní láti máa kọ́ èèyàn kan sí èèyàn kan. Kì í ṣe wà mí. Bàtà ń sọ̀rọ̀ lẹ́ǹkan mo ti sọ̀rọ̀ Pasuma kọjá. Ìwògbè. Ṣùgbọ́n Yorùbá débẹ̀. Ìwògbè mo ti gbọ́ ọ́nà orin Bàbá Ògúndé. Kí náà ń pè ní ìwògbè? Mi ò wá mọ̀. Ètùtù. Ètùtù la fi ṣe. Ìwògbè la fi ṣe, é gbọ́dọ̀ kú o. Ìwògbè la fi ṣe, é gbọ́dọ̀ kú o. Ìyá tó bí Pasuma ni mo sọ, n tó pẹ̀mí àti ìyá ẹ̀ pọ̀ ni mo sọ yẹn. Abiyamọ tòótọ́ ni ìyá Pasuma. Tó ti ní àjọ pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìyá dáadáa sí mi. Mi ò tún gbọ́dọ̀ dálẹ̀ ọmọ ẹ̀. Yálà ó wà ń bẹ̀ o àbí kò sí ń bẹ̀ o. Ẹ̀yin ò sọ pé kọ́mọ ẹ̀ má ṣe nǹkan mi. Èmi ni mo kàn mọ́ àmọ́ pé ìyá tó bí àwa méjèèjì ó ti ṣe dáadáa. Ẹ káàbọ̀ pàṣẹ ti gbọ́. Mo tún wá tẹ̀síwájú. Mo ní Taye Currency fẹ́ ṣe 50 years birthday. Mo ní ṣùgbọ́n Wasiu Ayinde torí ìjà tó wà láàrin Taye Currency àti Pasuma, Wasiu Ayinde kọjálẹ̀ wọn lọ ṣeré yẹn fún Taye Currency. And Wasiu Ayinde tèmi demo is a principled man. Láti gbà yẹn Wasiu Ayinde ti yẹra fún Taye Currency. By Taye Currency fẹ́ ṣe birthday 50 years ẹ̀, Wasiu Ayinde ló pè kó wá ṣeré, Wasiu Ayinde lóhun ò lè ṣe ni. Wasiu Ayinde sọ pé wọ́n láwọn ò lè ṣeré yẹn ni. Tẹ́ bá rántí ìgbà tí Pasuma ṣe 50 years wọn, Wasiu Ayinde ló play ń bẹ̀. Ìgbà tí Malaika ṣe 50 years wọn, Wasiu Ayinde ló play ń bẹ̀. So ìgbà tí Currency náà fẹ́ ṣe 50 years ẹ̀, Wasiu Ayinde lóhun náà fẹ́ pé kó lè fi bùgá àwọn Malaika àti Pasuma. Ṣùgbọ́n Wasiu Ayinde wọ́n decline, wọ́n láwọn ò lè ṣeré eré bẹ́yẹn. Wasiu Ayinde kọjálẹ̀, wọ́n ní Taye Currency ò bá ṣe nǹkan táwọn ní kí ó ṣe kó lọ bẹ ọ̀gá ẹ̀ Wasiu Alabi Pasuma
àwọn ò ní wá play bẹ́ẹ̀ kí lọ cancel kìíní yẹn ẹ ó yẹ ẹgbọ́n kan tí Wasiu Ayinde tún sọ. ibo mo ti fẹ́ kọ́ Táyé sí Pasuma. kò possible publicly ni mo ti kọrin ni mo sọ pé Táyé bàbá ẹ̀ l'Àlàbí Pasuma àti Ṣẹ̀fíù Àlàó dẹni kó lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn méjèèjì. I said it publicly at a public function. ṣé mi tí mo sọ yẹn ni màá tún pe Táyé sẹ́yìn ni màá sọ nǹkan míì fún ìka ni mo ṣe yẹn. bí èmi bá tiẹ̀ sọ ó yẹ kóun lè ju kòkòrò báyìí pé nǹkan tí màá yẹ sọ yìí ilé yóò dà báwo ló ṣe máa sọ nǹkan fún un lópin tó máa sọ nǹkan mí nkọ̀rọ̀. ká tó bèlè níjọ́ táwọn méjèèjì wá bí báyìí mo ránṣẹ́ pé Pasuma lọ́tọ̀ ọ̀rọ̀ tó yẹ kí bàbá bọ́mọ sọ mo bá sọ. kò dẹ̀ ní ìṣòwò nìkan mo bá sọ̀rọ̀ Súlẹ̀ àbúrò ẹ̀ wà ń bí àtàwọn aides ẹ̀ mo sọ fún gbogbo wọn pé don't do it. Was a kind of a mistake tí àwọn lieutenant Alhaji Barrister tó encourage Alhaji Barrister to do nígbà yẹn. báwo ló ṣe máa pèèyàn lọ́mọ ẹ̀ tó máa exchange words pẹ̀lú ẹ̀. ìdí bàbá láti bókó kó tó dé di ọmọ ẹ̀ ibi tó yẹ kó fi ṣe nìyẹn. ó dẹ̀ kó dé bá mi jiyàn ó dẹ̀ accept ó dẹ̀ lóun á ṣàtúnṣe ẹ̀ and I believe him. Táyé náà wá inú kitchen nìyẹn bá mi inú lounge lèmi àti Pasuma àti sọ ti wá pẹ̀lú àwọn yòókù. He left for Ibadan. Táyé came. He met me in the kitchen and I told him mi ò ní purọ́ tó ẹ o padà lọ kò lọ bá Pasuma kò lọ ṣe kíni kò lọ di lẹ́sẹ̀ mu kò lọ bẹ́ẹ̀. Even wọ́n tó bá pò mú kọrin ó ná mi lówó irú owó tó ná mi yìí náà lọ bá Pasuma kò lọ nóun náà níwèé kò lọ gbàlùbáríkà mi ì rí ní kọ̀rọ̀ after that. He told me at that time that he wants to have a party or something. He wanted me to come. I told him he should cancel the party. That I won't be able to attend it. Tí o bá ti lọ ṣe àtúnṣe yẹn. He gave me a reason why the party must go on. Òun ti ṣe gbá, òun ti ṣàmúlẹ̀. Then you have to excuse me. I won't come. If tó bá ti ń lọ ṣe nǹkan yẹn. I refuse to talk about them. Yeah, ẹ ṣé ẹ káàbọ̀. Ẹ má bínú. Bó ṣe jẹ́ nìyẹn, ṣé ọ̀rọ̀ táwa bá sọ confirm ni a máa gbé 1+2 a mọ̀ pé máa jẹ́ 3 a mú 1+1 a mọ̀ pé máa jẹ́ 2 a mú mọ́ra wọn láti lè fi fún yín ní good information. Ṣé rí interview tí wọ́n ti ṣe grant yìí ó settle so many scores ó jẹ́ ká mọ àwọn òótọ́ yàtọ̀ sí irọ́. Mo dẹ̀ ń sọ fún yín ṣé rí Wasiu Ayinde tẹ́ rí yẹn èèyàn tó dáa ni níwọ̀nba a lè rè kórin kó má mì. Gbogbo ẹ̀yin fáǹsì Pasuma tẹ́ bá mi jà nítorí mo ṣe dá sọ̀rọ̀ Paso àti currency àti Wasiu Ayinde ṣé yín náà ti fi tara yín gbọ́ ní tí Wasiu Ayinde sọ ń sìn ṣé ti fi tara yín gbọ́ ẹ ṣe ṣókí òun lọ́bẹ̀ oge mo kàn fẹ́ clarify àárín kẹ́lẹ́ mọ̀ pé nǹkan tí ń bá sọ fún yín ó máa ń jẹ́ ní o mi ò gbé látẹni wọn mọṣẹ́ Wasiu Ayinde kankan close sí sàkà ní ara wa ṣùgbọ́n bó bá ṣe ń lọ mo ṣe ń tẹ̀lé gbogbo ọ̀rọ̀ mi mo máa mú wá lẹ́sẹẹsẹ one after the other tó dẹ̀ máa wà orderly. Ẹ ṣe orúkọ mi ò tí ì padà olùfẹ́ yín náà ni ó dàbọ̀.